Mashallah. Kò sínú ilé tó dùn ẹni bá pa ìwò òun ló sojo. Tá a bá kó ìdílé tàbí ọkùnrin àtobìnrin tí a fẹ́ra wọn sílé, tá a bá kó 100 jọ, èyí tó bí ń dunnú níbẹ̀ nínú obìnrin 100 ti pálàfìrí 10. 10 náà nínú kò ti sunkún sẹ́yìn kó wá jẹ́ pé Ọlọ́run ti gbé ẹ̀rín dé, tàbí kó jẹ́ pé ìyàwó tiẹ̀ tí ì jẹ ni, ìyà tó yẹ kó ń jẹ nǹkan lọ, bí a máa parí ti ń jẹ ìyá padà tún jò náà. Tó bá jẹ́ pé gbogbo ń dá bá wá ṣe láwọ̀ àròjọ rẹ̀ ń jọ̀gbìn àlè kíámà, ìwọ ọkùnrin tó ń gbọ́ mi, wo ẹjọ́ tó rò nípa ìyàwó rẹ̀ tí ń sunkún, wo ẹjọ́ tó rò nípa bànújẹ́ tí ìyàwó rẹ̀ ń rí nínú ilé rẹ̀, wo ẹjọ́ tó rò nípa ìyọnu tí ìyàwó rẹ̀ ń rí nínú ilé rẹ̀. Ó mà lè gbé ọwọ́ náà látara ìṣe dáadáa tàbá ìṣe déédéé. Ọ̀pọ̀lọpọ̀ àìṣe dáadáa gan ó tún kéré ju àìṣe déédéé lọ. Obìnrin mi sunkún látara yakọ, ìwọ ọkọ ló fà á. Tọkùnrin mi bàbá ìyàwó rẹ̀ láti sùn papọ̀ yóò sọ fún ìyá rẹ̀. Obìnrin mi sunkún látara àwọn fámìlì, torí pé gbogbo ẹjọ́ yìí, ẹjọ́ ẹ̀yẹ tó ẹ̀kọ́ máa ló ń pa ìyàwó ẹ̀ ọ̀rọ̀ máa o. Ẹjọ́ pé ó ṣe báyìí, ó ṣe tàn, ó ṣe bí, ó ṣe tàn ńlọ ń rò. Àwọn tí òun wá fojú rẹ̀ wò mọ́ ojú bí ní ẹ fi ń wò. Ìyàwó súnmọ́ bí bóyá ó ṣeéṣe kọ́rọ̀ yìí ó lè mú ọ kúrò nínú wàhálà. Ó ṣeéṣe kí gbẹ́gbó kẹ́ sínú ilé rẹ̀ tó bá gbọ́ yìí. Mo wá fọlọ́wọ́n bá bẹ̀ ọ́, share program yìí, follow me, subscribe sí YouTube Alfa Jẹ́jẹ́ Àgbà. Gbogbo wọ́n tó ń kọ́mẹ̀tì náà ọ̀ ní bá ń sunkún. Tó bá yẹ kó rí ẹkún ló bá wá ká ọmọ ẹkún rí ó dayọ̀. Colour of love. Ìfẹ́ tẹ̀ ń wò kò sí bí àlè lọ́dì rẹ̀ mọ́ tá a bá fẹ́ kó nu wàhálà. Ẹ jẹ́ yẹn náà colour fún yín. Gbogbo alámọ̀ yìí pé mẹ́ta ni colour. A ní primary colour, secondary colour àti tertiary colour. Primary colour ẹ ti mọ̀ pé ó ní blue, red, yellow and primary colour. Secondary colour a wà mú primary méjì a so papọ̀ òun ó fa secondary. Lágbèjúwe bí ká mú red àti yellow papọ̀ ó máa fún wa ní orange. Orange kò kí n ṣe primary colour, secondary colour ni, ṣùgbọ́n àwọ̀ náà lò náà. Kódà tẹ́ ẹ bá mú blue àti yellow tẹ́ ẹ bá tó ro méjèèjì papọ̀ yóò tún fún yín ní green. Green tẹ́ ń wò kò sí lára primary colour. Ẹ jẹ́ ká wá gbé sórí ọ̀rọ̀ fẹ́. Ó ti rí i pé lúlù lọ́kọ rẹ̀ ń lù ọ́. Ó rí i wípé kò bọ́ sanwó iléèwé àwọn ọmọ mọ́, kò fóúnjẹ ńlẹ̀, ṣìnà ní í ṣe, gbogbo rẹ̀ kún tọkùnrin pa obìnrin. Ó ti rí kan mú, àbọ̀ rí méjì àbọ̀ rí mẹ́ta mú nínú rẹ̀ tí à ń jí ọ. Solution ni o, kò ṣe gbogbo ọ̀la máa lọ sọ́dọ̀ aláàfáà lé lórí o. Kò ń ṣiṣẹ́ gbogbo ìgbà là máa ń gánu sọ́dọ̀ àwọn pásítọ̀. Kò ń ṣe gbogbo àlá máa lọ sọ́dọ̀ ẹ̀ńsẹ̀sẹ̀. Àwọn náà ní pírọ́blẹ́mù tán náà ẹ̀ǹkántà nípa ìyàwó wọn, nípa ọkọ wọn nulẹ̀. Èèyàn mélòó wọn lọ bá? Kó tó di pé ó bá já sí pé ọ lọ bọ́ gbogbo àwọn eléyìí, kí ló dé tí wọ̀ gángan tó kọ́kọ́ ṣàtúnṣe fúnra rẹ̀? Kí làtúnṣe tó ń ṣe? Já lo kọ́lọ̀ yìí. Alfa Jẹ́jẹ́ Àgbà ló kọ mi, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ọkọ rẹ ni ò nífẹ̀ẹ́ rẹ, ó ti fẹ́ fìfẹ́ sí lọ́kàn tí ó fi nífẹ̀ẹ́ rẹ. Bó lọ ṣe kò lọ fa. Kí ni tọkọ rẹ fẹ́ràn? Ìní primary colour rẹ. Ọ̀fẹ́ mú secondary colour jáde. Ọkọ ẹlòmíì ó fẹ́ràn kó máa wo bọ́ọ̀lù. Èyí tó fẹ́ràn nù kò sí wàhálà. Ọwọ́ àrò méjì gbàgbọ́, kí ni kejì tọ́wọ́ àrò gbàgbọ́? Ó ti rí pé fẹ́ràn bọ́ọ̀lù. Klọ́ọ̀bù wo ló fẹ́? Lágbèjúwe Barcelona ká ní klọ́ọ̀bù rẹ̀ tó fẹ́ nù. Ìwọ sì fẹ́ kọ́kọ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀, ó kọ́kọ́ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀, ó wà nífẹ̀ẹ́ bọ́ọ̀lù tó fẹ́ pọ̀ mọ́ klọ́ọ̀bù rẹ̀, méjèèjì lọ́wọ́ àrò papọ̀. Ó lọ study rẹ̀ 10 years back, 20 years back. Àwọn wo ní gbá bọ́ọ̀lù ní Bákà, àwọn wo ní star, àwọn wo ní wíìnì, àwọn wo ní nì wọ́n. Ìfẹ́ mélòó wọn gbà, ó lọ kọ dáadáa. Tó bá ti wá kọ̀ látẹ́ bá ti níbọ̀, tẹ́ bá ní máàjì, kò sí ní tó burú bí pé kó ọ̀rọ̀ ajá ẹsẹ̀ Bákà kọ́ wá kọ olórí sí.
ọwọ́ akọ olórí jẹ́jẹ́ lágbèjúwe olórí jẹ́jẹ́ àgbà ọgbèsè yẹn rẹ̀ ọwọ́sọ rẹ̀ bí ọkọ rẹ bá ti lè rí jẹ sí yẹn ìtò fẹ́nu eré bọ́ọ̀lù ọgbọ́n tí ò bá ti torí iṣu jẹ́gbó àwa torí èpo jésù kò ní bẹ̀rẹ̀ o ṣùgbọ́n torí pé ìtọ́ ọ̀wọ̀ yẹn ibẹ̀ nífẹ̀ẹ́ rẹ wà ó wá lọ wo bọ́ọ̀lù ó dé àwọn àti Atlanta jọ gbá bọ́ọ̀lù wọ́n gba 1-1 ọtí lọ wo rẹ́kọ́ọ̀dù Atlanta sẹ́yìn ìgbà mélòó ń bá ká náà wọ́n ìgbà mélòó ni wọ́n ní bá ká ìgbà wọ́n ní dúró ẹjọ́ tẹ́wàá máa ronú ọkọ rẹ rojú wọlé ìwọ náà mọ́rẹ̀ nípàdé rẹ̀ ìwọ náà wà change ojú ọwọ́ ẹ̀yàn mẹ́ lọ sùn o wàhálà inú gan bí èmi gan ẹ káàbọ̀ sá ẹ máa wo bọ́ọ̀lù o òní tí mo tún wá ní kí n jókòó ti bọ́ọ̀lù wàhálà ìtàlẹ́ ìdẹ́tí wọn lọ gbàdúrà ìgbà Messi sí Mbaka kò rí báwọn ìgbà Guardiola jẹ́ kóòtù fún kò rí bẹ́ẹ̀ kódà ìgbà tí Puyol tó jẹ́ pé captain kò sẹ́nibọ̀dì tí ò mọ̀ pé wọ́n gbìyànjú wọn lọ nítorí pé wọ́n ti wà top wọ́n ṣe second àwọn lọ fi bọ́ọ̀lù ṣeré ó dùn mí o wàhálà ìbílẹ̀ àti lónìí tí mo tó ní wo bọ́ọ̀lù ìtọ́ sọ yẹn kò yóò máa rí bákan létí ọkọ rẹ̀ ṣùgbọ́n yóò máa fi inú dídùn gbọ́n tó ń sọ torí wípé n tó fẹ́ ìlànà páàsì sí. ìgbà tí ó bá ìyá tó bá kọ̀ntínú lórí ọ̀rọ̀ tó ń sọ ọ́ rí pé kíni o yóò padà gbọ́ rẹ̀. abẹ́lòmíì tiẹ̀ ní ìyá rẹ̀ ní gbogbo ìgbésí ayé rẹ̀ gbogbo tó bá ṣe fún ọ yóò pè ìyá rẹ̀ bóra kọ́mú ìyá rẹ̀ ni bóra pátá ìyá rẹ̀ ni kódà bó bá sanwó iléèwé ọmọ rẹ̀ yóò tó sọ fún ìyá rẹ̀ pé mo ti sanwó iléèwé ọmọ ìyàwó mi o. ọwọ́ ni ìyá rẹ̀ ló fẹ́ràn jù kò sí tó ṣe ìyá rẹ̀ ní ọmọ màmá ẹ̀ ní sẹ́kọ́mọ́ nífẹ̀ẹ́ ìyá rẹ̀ ní àbí kí ìyá rẹ̀ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀. àwẹ̀ ìwọ lọ́lọ́ kírètì ìfẹ́ ọ ti mọ̀ pé ìyá rẹ̀ ló nífẹ̀ẹ́ nàmbà 1 ọwọ́ fẹ́ mú secondary color jáde ọwọ́ wò pé kí ni ìyá tiẹ̀ náà nífẹ̀ẹ́ ibẹ̀ lọ́wọ́ àgbà wọlé mu bóyá ìyá rẹ̀ ó nífẹ̀ẹ́ àsàlátù púpọ̀ ó ń lu àsàlátù lè rí báyìí ni ó ní àsúná ó ní ìyá àdínì ó ní wọlé àsàlátù yẹn kò sá burú mbẹ ìwọ náà wà lọ́jọ́ yẹn àsàlátù ìyá rẹ̀ àwẹ̀ ọwọ́ àlọ́ba mami ẹ wò lẹ́nu jóni tẹ́mi náà bẹ̀rẹ̀ sí ní bímọ mo mọ wàhálà àti ẹ̀sìn ká tó dàgbà irú ọkọ mi tó jẹ stọmọ yìí ọlọ́run máa rú fìtínà tó fojú yín rí gbogbo abiyamọ tó bá ní kẹ́ ẹ má jèrè ọmọ ó ní òní jèrè ọmọ rẹ̀ ẹ wá gbọ́ o mọ́mí ẹ má fàdúrà lẹ́ o èmi ká fẹ́ jọ yín lásàlátù yín o kájọ máa fàdúrà rẹ̀ lọ kọ́ lọ́n dákun kó má jò bọ́sọ̀ wáyé ẹ dákun ẹ bá ń tọrọ àyè lọ́wọ́ ọkọ mi kò ní jẹun wá mo fẹ́ máa tẹ̀lé ń lọ àsàlátù kò ń ṣe gbọ́ nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n fẹ́ kí ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ gba ọkọ rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ ó fẹ́ jàgbà àwẹ̀ ọwọ́ adásàlátù ẹgbẹ́ ìyá rẹ̀ ní ọjọ́ kò sí tó bá ti tà àkókò jẹ́ máa ní kẹ́ ẹ gbàdúrà tètè kò sí má jẹ́ òǹrẹ́ ó lọ ọlẹ̀ jù má sì jẹ́ ó lọ òkè jù kọjá ìyá rẹ̀ ó máa gbọ́ ọlọ́run o gbogbo ìdààmú lórí ọkọ mi yóò dópin bá ń sànù rẹ̀ ń gbìyànjú wàdúrú ìyà tí ìyá rẹ̀ jẹ jákúté ìyá rẹ̀ ó jèrè rẹ̀ ẹ má ní kí ìyá rẹ̀ ó má jèrè ó ní kó má jèrè ọlọ́run bá gbọ́kọ̀ mi lọ́wọ́ sókè yóò máa tinú owó mú owó kó máa tinú lámọ́lá kó tọ́jú bàbá rẹ̀ kó tọ́jú ọ́ máa ṣe tí ìyá rẹ̀ ó máa gbọ́ ọ́ tún lọ fowó lẹ̀ tó bá dáa kówó jẹ́ máa ní ẹjọ́ ìwọ ni ọjọ́ jẹ́ òrí pọ̀ jù ọlọ́run fún wa lówó ìlà kọ́lẹ̀ fún wa jẹ́nu rí ó dùn sí ọ rí i pé tó o bá ṣe tí ò dá nínú ilé ìyá rẹ̀ tí ó pè ìwọ ti ṣe tó dùn mọ́ ìyá rẹ̀ nínú ọtí ro méjèèjì papọ̀ ìfẹ́ ọkọ rẹ̀ àti ìfẹ́ ìyá rẹ̀ ọtí ro méjèèjì papọ̀ tó bá gbé ẹ ló mọ̀ mi wọ́n lé mi rí ìyá kọ́dì èrí ẹnu lé ó ní ọmọ tó yẹ pé àsàlátù ló wà ọmọ tó yẹ pé àjọ ń lọ tàájúdù ni ọmọ tó yẹ pé ọ̀kẹ́lẹ̀ mẹ́rin tí nífẹ̀ẹ́ tó bá rádùúrà tí ń ṣe nítorí rẹ̀ ọba àmọ́ sí pé lẹ́yìn ṣùgbọ́n nítorí wípé ọtí lo colour of love ọtí ta ọ̀fà rẹ̀ ọtí fi mú wọn ọ padà gbà lọ́wọ́ ìyá rẹ̀ ṣùgbọ́n tó bàbá alágídí àwọn bàbá wa ní tiẹ̀ fún bàbá lé ní kóró pọ̀n ẹ̀lẹ̀lẹ̀lẹ̀ yé pa bíbẹ̀ kọ́ ọ tẹ̀rẹ̀ lọ́dà that is primary colour abọ́sórí secondary bọ́ọ̀lù ọ̀sẹ̀ wa lo secondary colour fún tertiary colour tó fi gbà tó bá inshallah tó bá di next episode àmàkàfà ẹ share program ẹ kọ́mẹ̀ntì ẹ gbọ́ ẹ fi ránṣẹ́ lómi gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe inú mi ń dùn ẹ ń tẹ̀ra àwọ̀ mi nù ìràwọ̀ tí inú ò ní wọ́kùn lágbára ọlọ́run ẹ ní sunkún ẹ ní dààmú tẹ́ ẹ bá share rẹ̀ dáadáa ẹ wo ẹlòmínà tó náà sunkún yóò kàn gbọ́ yìí àdúrà rẹ̀ yóò bá gbà látara pàdúrà rẹ̀ gbà àdúrà tẹ̀ inú gbà lágbára ẹ tó máa fi ránṣẹ́ sẹ́lòmínà ọ̀rọ̀ yóò dayọ̀ lágbára ọlọ́run ọ̀rọ̀ tèmi ló dayọ̀ àfáà ìjẹ́jẹ́ àgbà ló kọ́ mi sáwárì.